dúró wa níwájú yín lónìí tínú yín wá ń dùn. Sùlẹ̀mánà. Gbogbo ẹni ọba gbàgbé àwọn tàná látara àwọn tòní òun náà fẹ́ lẹ́yìn ni. Iná òun Sùlẹ̀mánà. Ti yìí tí ò wá dúdú kò fẹ́ rí dùnú lára ọmọ ẹ̀. Mọ̀lánà Al-Miskinu billah. Innahu min Sulaymana. Innahu dọ́là ní dọ́là. Innahu min Sulaymana. Bàbá ní kí mo bọ̀, bàbá ní kí n máa gba dọ́là. Wọ́n máa lójọ́ kí n máa gba dọ́là. Innahu min Sulaymana wa innahu. Ibi tẹ́mi náà máa fi jùlọ fún mi sílẹ̀. Bismillah. Sulaymana wa innahu bismillah. Ẹ dákun bá ń pariwo Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta kọ́lọ́ kó tún sàlékún yíká bàbá sí i. Allahu Akbar. Ìyàwó gangan. Adámọ́lá ọ̀gá àdúrà. Pẹ̀lú àṣà bàbá wa Mufti Diya. Wọ́n ní kí n máa wí báyìí fún bàbá wa. Ní ẹyẹ kọrin ló kó eré. Wípé ìlànà mi ìfẹ́fáàrí. Tahaniyatu wa bushra. صفي القلب ساكننا الحماوي صفي القلب ساكننا الحماوي مقدمنا الموقر والنبيل هاروت محسن بين الحماوي هاروت بين اليماوي ولا يترككم رب الأنام بمختار وفضل شر الحماوي بمختار وفضل شر الحماوي بمختار وفضل شر èyí tó ṣẹlẹ̀ lónìí náà bàbá wa sùnú ńlá صفي القلب الفاتح وصاحب القرآن èyí tó ṣẹlẹ̀ iná wá sí lónìí. إلى الإنسان bàbá wa Mufti Diya لن يتوب
طيب هذا طيب إلى الإنصار فأنية وبشرى صفي القلب ثاقب الأعمال صفي القلب ثاقب الأعمال. inú ilé mi ni mo wà. مقدم المواقر àmọ́ والنبي gẹ́gẹ́ bí ó tóbi ọmọ ètò tí wọ́n tò kalẹ̀. إلى المعصار ẹni tí ọba níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìyàwó ọmọ ẹgbẹ́. إلى المعصار bóyá bá ń bẹ níwájú àwọn bàbá rẹ̀ ọgbọ́dọ̀ kí wọ́n kọ́ tó gbàlùbáríkà èyí tí wọ́n ṣe lónìí ìwáàsí ni إلى المعصار ajábẹ̀lá kí èyí tẹ́ ṣe fún wa yìí ìjà sí pé ẹ̀ tàbí àná أنية وبشرى ẹ̀ ní wọn lónìí pé ẹ̀ ní alájọṣe yìí ọ̀lànà míròjẹ́sì إلى المعصار níbi tẹ́lẹ̀ mi ò ti fẹ́ rí wa mọ́sà. أنية وبشرى níbi tẹ́lẹ̀ mi ti gbàǹkanrú gbàǹkanjẹ́ débi wípé àwọn ọ̀rẹ́ bàbá ẹni àwọn alájọṣe bàbá ẹni gbogbo táàtò fi kọlù wọn táàtò fi ṣàgbákò ni wọ́n tó ń sánà. صفي القلب ثاقب الأعمال. ẹ wá ní kí n máa dúró wájú ní kí n máa ṣe wá sí i. bàbá inú ìta yìí náà ti dá àmàbínú ti rí. مقدم لله torí pé oríire tẹ́ rí yẹn àbí ìwà ọ̀sẹ̀ pretend مقدم ẹni téèyàn fẹ́ gbọ́ ọ̀fẹ́ gbọ́ náà ni ẹni téèyàn bá dẹ̀ fẹ́ gbọ́ èèyàn fẹ́ gbọ́ náà ni ọba àbúrò jésù náà inú wọn mọ̀ dùn láti yá bàbá yìí pé ọlọ́run ò ṣeun àwọn tí mo fi lè yọ jà bẹ́yìn ni. ونبي أرجو òsibó ti lè wù kéèyàn lágbára kó ní kòkó lọ́lá kó ní gbogbo nǹkan tó yóò kú ní ọ̀kan náà ni. أرجو àwọn kan náà ni wọ́n sì sẹ́yìn wọn náà. أرجو ọba àṣùnà ńlá sẹ́yìn bí wàá sí ni bàbá náà ni wọ́n ṣe kì í ṣe bí wàá sí náà ní kí wọ́n á sí. يسمع torí kí wọ́n á sí ó ti yé gbogbo ẹlẹ́kọ̀ọ́ ayé wípé àwọn bàbá yìí ó gbàgbé àná. يسمع wọn ò sì fi wá lẹ̀ wọn ò sì ṣàbòsí fún wa èyí wọn náà ti dúró wa ó sì kọ́ wa ní fàárí wípé ààrẹ lè tẹ̀lé a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn tó bí wa wọ́n fi àwọn olóríire wọ́n fi kalẹ̀ torí pé gbogbo bó ti lè wù kó pẹ́ tó ó ká kó lọ lọ gbogbo tí wọ́n lọ lọ. èyí wọn náà máa jára sí ọkọ àtìyàwó ìbẹ̀rù Ọlọ́run ọ̀dọ̀wọ́ yín ní kọ̀kọ̀ ọ̀dọ̀wọ́ yín ní gbangba ẹ̀wọ̀n gbogbo àwọn olóríire bí wọ́n ti pé lọ́tún lọ́sì ní tìtorí ìdókòlẹ̀ yín lónìí kò sí tọ́fà àwọn bàbá àti ìyá tí wọ́n bí yín wọn ò dájú nǹkan ní papọ̀ mọ́ náà wọ́n sì bí ire wọ́n sì di ire kò ní fi rí bó ti rí tẹ́yìn náà di ire tẹ́lẹ̀ ibi tó dáa tẹ́ sọ kalẹ̀ sí tẹ́yìn náà fi bímọ àlùbáríkà wassalamu alaikum warahmatullahi wabarakatuh. مولانا سيف القادرية الله ورعاه وبيتي الصلاة olórí ilé àgbáyé wọ́n dá àjọ síbẹ̀ ní ọwọ́ àdòdìdí àwọn kan ní wọ́n ṣe bẹ̀ يا الله àwọn àgbàlagbà tí wọ́n tún máa fojú yọlú wo wọ́n tún bí wọ́n ṣe kù lọ ayé wa bẹ̀rẹ̀ sí ní nítumọ̀ lọ́tún àti lọ́sì. الله wọ́n kọ́ wọlé àgbọ̀lá asúnmọ́lá bàbá gbọ́dọ̀ fún. دام الله حياته wọ́n lé ọlọ́mọdé ẹ̀jẹ̀ bọ́ láíláí آمين يا الله wọ́n láti tóbi ọlọ́run. آمين يا الله bàbá ìyàwó wa lónìí alhamdulilayi àfa àgbà ńlá ni wọ́n